kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ̀wọ̀n fọ́nrán yìí. irú ẹkùn kò ṣe fi lájà lọ́wọ́ ẹ̀rí báyìí Abẹ́òkúta ló ń pè bí. bàbá ní ká fi wèrè sílẹ̀ wípé ká jẹ́ kó sin òkú ìyá ẹ̀ wèrè yẹn rẹ́dì láti sùn ìyá ẹ̀ jẹ. ẹjọ náà ṣé àwọn obìnrin wọ̀nyí ti pa ń drag olóyè Sunday Igboho ní online ni àánú yìí mà ṣe mí o. gbogbo ọmọ yóò bá bẹ̀ ṣe ń fara kí ó tọ́ka fara kí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ṣé ń lọ àti wípé mo ṣetán láti update yín ní àkókò yìí nípa ti bí nǹkan ṣe dé dúró nílẹ̀ Yorùbá èyí mo tún ní kí n wá fi update yín o. ìwé sójà kan sọ̀rọ̀ captain aṣọ OPC lógo lórí wọ́n wá léwo níbẹ̀ wọ́n ní Gani Adams ṣe good man ó ní nǹkan tó kàn jọ mí lójú ni wípé àwọn olóṣèlú yìí máa bá àdé o ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bara wọn jẹ́ ó ní Jonathan try well ó ní Jonathan gbogbo oníṣẹ́ táwọn kó dání Jonathan ló ṣe ẹ jẹ́ ká kúrò lórí ilé yẹn Fáyẹmí gọ́vnà Èkìtì former governor of Èkìtì ẹ tó bá wo orí social media Jonathan jókòó lórí ìkàlẹ̀ báyìí Fáyẹmí ní akọ̀ ló system yẹn láti wá tiẹ̀ jẹ́ ni torí a fẹ́ gbàgbára gbogbo everybody shock kí ni problem wa olóṣèlú ló ń dà láàmú olóṣèlú ló yẹ ká máa lé kiri ẹ fi Gani Adams lọ́rùn lẹ̀ ẹ gbéṣẹ́ fún Gani Adams Yorùbá ẹ fi joyè ní ẹ̀fún nídà pé kó lò ó inú ilé wo lẹ máa bá nínú ìlú wo lẹ máa dé inú oko wo lẹ máa dé tẹ̀ nínú OPC ìjà Fúlàní tá à ń sọ yìí ó ṣe wà 200 ní àwọn òṣèlú máa jà lókè òkun kọ́lọ̀ máa fi ọ̀run kẹ́ gọ́vnà Lam Adésínà akọni nínú àwọn ọmọ Yorùbá gọ́vnà tá a ti ń yàn ní ọ̀kan ló jẹ́ kí ni problem wa gan ọ̀tẹ̀ ti pọ̀ jù àmọ́ ọ̀nà tó yẹ ká tọ̀ bẹ̀rẹ̀ torí tá a bá fún lágbájá ní chance pé kó lọ ṣiṣẹ́ yìí òun náà máa gorí yìnyẹn kí ni tiyín ẹ kíyèsí ẹ wo gbogbo àkàlà bí kí ni wọ́n máa ń pè é lísàbí agbogbo àkàlà at the end of the day nígbà tí wọ́n yẹn jagun tẹ́kí ní ọ́fíìsù wọ́n lọ ti Tinubu kan wọ́n ní ọwọ́dẹ̀ Tinubu kan a máa yọ tó gbogbo bá ti dé ìjọ tó kù tí ń dé ìwọ̀n ò lọ Tinubu yẹn kan lọ pé agbogbo àkàlà kọjá ní wọn why we dull our brain wọ́n á ní ọ̀run kan bẹ ọ̀run àpáàdì ọ̀run kan bẹ ọ̀run náà ta ló dé bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká lọ ṣèkíyèsí bí wọ́n ṣe ń ṣe òkú àti bí wọ́n ṣe ń sin òkú oníkálukú ẹ̀sìn tí wọ́n gbé fún yín wá báwo lọ́ ṣe ń ṣe ìsìnkú wọn ẹ tójúbọ̀ ẹ wò ó báwo bá sí níbẹ̀ especially àwọn ẹ̀sìn alágídí wa yìí kí ni problem wa gan àwọn nǹkan ló ń gbówó láti Saudi Arabia náà nígbà tí àwọn odidi àfáà sọ fún yín pé ẹ kọ́ àwọn ọmọ kéwu yín bọ́ ṣe fẹ́ yìnbọn ẹ kọ́ wọn bọ́ ṣe fẹ́ mọ̀ wẹ́wẹ́ nígbà tí àfáà sọ fún yín pé ẹni tá bá bá nílé ọtí tá bá nà lé gba lákòókò ẹ filẹ̀ lẹ́ẹ̀kejì ẹ filẹ̀ tó bá dé lẹ́ẹ̀kẹta tẹ́ bá tún ẹ pa go to social media now èmi bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká gbáradì dáadáa ààrẹ wà lẹ̀ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ kó ṣiṣẹ́ ẹ má máa wà áfà ọ̀rọ̀ orí social media àwọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́tẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ yìí náà ló gbé wọn gòkè ẹgbẹ́ yìí náà ló tírèèni wọn ẹgbẹ́ yìí náà ló jẹ́ kí wọ́n mọ̀ bọ́ ṣe ń jagun àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló wà lórí social media ẹgbẹ́ ẹni bí àkàn kọ́mẹ́ǹtì inú àdè máa rún mi kí ló dé Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa Yorùbá ẹni tó bá ti tìpé máa nìṣó àwà lẹ́yìn wọ́n fẹ́ pa ni o Abíọ́lá tó bá dáfọ́ fún Abíọ́lá lè dé pé kó ṣọ́ra ó sì mẹ̀dọ̀ kí èṣe má bàa ṣe èṣe inú ilé kó má bàa ṣe Abíọ́lá ni kò kó ifá yẹn dànù ṣé Abíọ́lá wà nínú ẹni tó yẹ kó wọ́n sọ pé kó ṣe láti prayer tó bẹ̀ pa ní bàbá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pa olè àbẹ́ tó bá lọ sọ fún pé kó ṣe láti prayer wọ́n ní ká wá pa ẹ́ o ìjà rí ìtumọ̀ bọ́ ṣe pa Abíọ́lá dọ̀la Abíọ́lá lé olówó ẹ̀rọ tí o olójú olówó ẹ̀ láfíríkà o ìdí tó fi yẹ kí gbogbo àjọ ṣọ́ra nìyẹn tó bá wà nínú ìlú rẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ ti ẹ̀ dúró ná tí abájọjọpọ̀ lè bá bọ́ síta ní ìṣẹ́bá mú ẹ̀pà pupa táwọn ọlọ́dẹ máa ń lò yẹn tọ́lọ́pàá parí mi bẹ̀ yẹn ọlọ́pàá challenge mi tí bá ní báyìí mo ṣe jẹ́ ọdẹ ni mí nǹkan kan ni wọ́n ṣe wọ́n á gbé mi dé station wọ́n á níbo ni mo ti rí ibo làwọn Boko Haram ti rí sophisticated weapons tó ń kó wọ̀lú wa ọ̀nà ọdẹ ni wọ́n gbàgbé wọlé
èmi náà wọ́n gbọ́dọ̀ wáyé ká jẹ òògùn tó dáa ta epo sójú ibi tó bá nìkan ta epo sí Elédùmarè ọba ọ̀gá ògo ó wà kò ní èsì kankan tó nígbàgbọ́ lórí ẹ̀ àbígbà tó wọ́n bí ẹ pẹ̀lẹ́ sí ni nígbà tó dé láyé ni wọ́n sọ orúkọ ẹ rèé àwọn àdẹ̀ máa tẹ̀jọ orúkọ ẹ wo dínà mi láyé ẹnìkan ò láyé ni Daniel ẹnìkan ò láyé nígbà tó dẹ̀ rò pé orúkọ yẹn ọ̀dà tó ó tẹ̀jẹ ẹ̀ bí yẹn Daniel yẹn ọsọ di dínà mẹ́ẹ̀ láyé ẹnìkan ò láyé ni jẹ́ bẹ́ẹ̀ orúkọ tó wù yẹn ló padà jẹ́ lẹ́yìn òbí Ọlọ́run wá wá pẹ̀lú wa ọ̀dẹ́sẹ̀ gbòsà. ẹjọ́ náà ṣé àwọn obìnrin wọ̀nyí ti pa drag olóyè Sunday Igboho ní online ni àánú yìí máa ṣe mí o Ọlọ́run tó ránṣẹ́ ń bá kiri káì nǹkan tí mo rí ẹ rí ẹgbọ́n ṣọlọ máa rán yàn jẹ́ kó má tẹ̀lé yàn á tẹ̀lé ẹ wo Musa náà ẹ wo Suratu Tọ́ha mo mọ̀ pé mùsùlùmí wà nù yín Ọlọ́run ní Musa ìzẹ́àbù ìlàfíà ọ̀nà yìí náà ó tọ̀gá Ọlọ́run ní ìwọ Musa ó ní èyọ̀ ó ní wá lọ tẹ̀lé Fáráò ó ti ya tọ́ọ̀gì pẹ̀lú àwọn èèyàn wọ́n ń balẹ̀ Ọlọ́run jẹ́ Musa ní ìgbà tí Musa wá ń lọ Fáráò ó wá gbógun ó tẹ̀lé Musa ọgbọ́n ti pin lórí ìta tí Musa dé Musa ò lọ́gbọ̀n kankan mọ́ kò yé Musa mọ́ Ọlọ́run ní Musa ó ní èèyọ̀ ó ní làpá ọwọ́ ẹ mọ́ mi ó dẹ̀ lanu ó gba abẹ̀ kọjá Fáráò tẹ̀rì ẹ̀jẹ̀ tú bá kẹ́ má bá tẹ̀rì Ọlọ́run tó ń tẹ̀lé olóyè Sunday Igboho kò filẹ̀ Ọlọ́run ló ránṣẹ́ kó wá gba àwọn ìran Yorùbá lẹ̀ ẹ wá fẹ́ já dínà àgbà Ọlọ́run má jẹ́ kójú tú tán kẹ́ tó mọ nǹkan tẹ́ fẹ́ rà Ọlọ́run ló ń dún lára ẹ kúrò ìran Yorùbá mi ìmọ̀ bí tẹ́ ti wá ẹ ń gbà fún yàn ẹ ń gbà fẹ́ni tọ́lọ́run bá gbà fún ẹ ń lójú láti rí ibi tọ́lọ́run bá wà ṣebí wọ́n ní tápá ara bá pa igi èèyàn dàmọ̀ tó tátẹ́gùn máa fẹ́ ilé èèyàn dàmọ̀ kí ló dé téèyàn ò kì í ríṣẹ́ Ọlọ́run ló wà lára ẹ lọ gbà á jẹ ó ń ṣiṣẹ́ everyday ẹ kúrò online kẹ́yìn náà wọ inú igbó ibì kan tó bá tiẹ̀ jẹ́ rí àṣà ẹ máa ṣe kẹ́ máa post ẹ̀ kẹ́rù tún máa bà wọn Fúlàní àbá yín jà ó ní 11 ẹgẹ́ tiẹ̀ kúrò lórí gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí ayé ti já ẹni tí ò bá já ló kù ṣíọ. bàbá ní ká fi wèrè sílẹ̀ ipe ká jẹ́ kó sin òkú ìyá ẹ̀ wèrè yẹn rẹ́dì láti sùn ìyá ẹ̀ jẹ ó rẹ́dì láti gé ní kèríkèrí bẹ́ẹ̀ kẹta tí náà kẹyàn àjẹkẹ sọ di súyà bàbá Gani Adams tábà ní ká fi yín lẹ̀ ipe ká má sọ̀rọ̀ sí yín ẹ̀yin fúnra ara yín ẹ̀ mú nǹkan tá a fi sọ̀rọ̀ sí yín síta dájúdájú gbogbo nǹkan tí àwọn ọmọ yín ń ṣe bàbá Gani ẹ mọ̀ nípa ẹ̀ òun náà ṣe lè ní god tó ṣe ń hùwà ọmọ àlè Àgbàlá Gabriel láàárín ìwọ àti Ọlọ́run gbogbo ìpàdé tìwọ àti bàbá Gani ṣe yẹn ẹyọ kan wo ló lè sọ fún mi pé ó mú làákàyè wá mo bèrè lọ́wọ́ ẹni Àgbàlá Gabriel láàárín ìwọ àti Ọlọ́run tó ń pè gbogbo ìpàdé tìwọ àti bàbá Gani ṣe ìpàdé kan pàtó wo ló lè sọ fún mi pé ó mú làákàyè wá àkọ́kọ́ ẹni ààrẹ ò kì í gbé kámẹ́rà lọ sójú ogun ìgbà tí ààrẹ ọ̀nà kakanfò kíní àfọ̀njájá ogun ẹ má gbàgbé o olórí ààrẹ tí ogun dé dúró ṣùgbọ́n torí pé ó ti jẹ́ ilẹ̀ ipò tí wọ́n ti ń ṣe nǹkan tí wọ́n ti ń ṣe ní ilẹ̀ wa tẹ́lẹ̀ kí ìjọba àpapọ̀ tó dé kí àwọn tó ń pè wọ́n tó ń pè sọ pé àwọn ń darí wa pé wọ́n sọ̀rọ̀ àwọn da gọ́ọ̀mẹ̀ntì àti ní adarí àti mọ̀ bá ṣe ń darí ara wa nílẹ̀ káàárọ̀ oòjíire ààrẹ àtìgbà tẹ́ ẹ ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ogun mélòó lẹ́jà ẹ fọ̀gẹ́tì ọ̀rọ̀ OPC náà o ẹ̀yin lẹ gbọ́ràn rẹ wá o ẹ fọ̀ bẹ́ẹ̀ ṣe mu wá lẹ́yọ kọ̀ọ̀kan là á ṣe dá padà fún yín lẹ́yọ kọ̀ọ̀kan àtìgbà tẹ́ ẹ ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ogun mélòó lẹ́jà ayé ìgbà tí àwọn tó ń jẹ ààrẹ ọ̀nà kakanfò ń ja ogun ǹjẹ́ kámẹ́rà wà ǹjẹ́ Facebook wà ǹjẹ́ íńtánẹ́ẹ̀tì wà ṣùgbọ́n gbogbo ayé la gbọ́ ẹ forget tán bá gbé sí fídíò báwo la ṣe fẹ́ mọ orí iṣẹ́ tó ń ṣe àníkẹ́ má jàjà ẹ̀ lára àníkẹ́ gbé lára ti sẹ́gbẹ́ kan àníkẹ́ gbé lára ti sẹ́gbẹ́ kan ẹ tún wá sọ̀rọ̀ ẹni ọmọ ogun OPC wà ńlẹ̀ ààrẹ Gani Adams ìkànlẹ̀ máa fọwọ́ mú orí yìí ni OPC ti pín sí 3 àbí 4 bàbá Fáṣẹ̀hùn ni first person ẹni tó dá OPC sílẹ̀ àbí mo parọ́ ẹ lè jẹ méjì ní ọbẹ̀ àlàdé àbí báwo náà ṣe máa ń pẹ́ má bínú
ẹ lè sọ pé ẹ̀yin ni olórí Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́tù máa claim pé ẹ̀yin ni olórí OPC ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò dání ẹ̀rí ṣe. Ìgbà tẹ́ ẹ jẹ́ olórí OPC ilẹ̀ Yorùbá ìdí politician lẹ́yìn díẹ̀ sí. Ìgbà tí Jonathan fún yín ní contract pipeline tẹ́ ń gba salary ẹgbẹ́ wo ẹ wà ní PDP. Tẹ́yìn bá kara yín kún Ààrẹ Ọ̀nà Kakanfò ǹjẹ́ yín máa ṣe politician. Ṣáàrẹ ń ṣe òṣèlú ni. Kí ló kan ààrẹ pẹ̀lú òṣèlú? Ìyàtọ̀ wà nínú OPC àti Ààrẹ Ọ̀nà Kakanfò kò jọra wọn. Ìyàtọ̀ wà nínú àwọn méjèèjì ààrẹ. Àbí kí lẹ fi wá pé ẹ wá ń sọ wípé ẹni tó wà níjọba lẹ́ni ẹni òun ni ọ̀rẹ́ ìjọba. Ṣé ẹ̀yin jó lóṣèlú ni? Ṣé tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá dára ẹ̀ lójú gẹ́gẹ́ bí jagunjagun ṣe àṣe òṣèlú? Ìbéèrè ni o, torí ẹ máa ń bìlífù pé ẹ̀yin nìkan lẹ mọ̀rọ̀ sọ. Ṣé àwa kan wà tó jẹ́ wípé kò sí bẹ́ẹ̀ ṣe sọ àbáyín pin nọ́mà. Mo béèrè lọ́wọ́ ẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹlẹ́ẹ̀kejì, oníwọ̀ kì í ṣọ̀rẹ́ ìjọba. Ǹjẹ́ lóòótọ́ ọmọ Yorùbá ni ààrẹ? Tinubu tó wà ń bẹ̀ yẹn. Mo gbàgbọ́ pé àwọn Yorùbá náà sọ pé ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹni mi. Ó dáa kò dáa. Ìyàwó ẹni ká dín àkàrà ìyàwó ẹni ká ta gúgúrú àta gúgúrú. Ilẹ̀ Yorùbá ló ti wá, Yorùbá ló ń sọ. Bí ò ti ẹ̀ ṣe nǹkan kan fún wa, ṣùgbọ́n a ṣàmọ̀ wípé ọmọ Yorùbá ni ẹni àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà. Ó wá ní ìwọ ò kì í ṣọ̀rẹ́ ìjọba. Kí ló dé tí iṣẹ́ ẹ bá dá ẹ lójú gẹ́gẹ́ bí ààrẹ? Kí ló dé tó ò ṣe dọ̀rẹ́ ìjọba torí ààbò tiwa? Tó bá nífẹ̀ẹ́ ibi tó jàre lé lórí, torí òbí lè pé wọ́n nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ. Kí ló dé tó ò ṣe fi tipátipá dọ̀rẹ́ wọn? Kí ló dé tó ṣe wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá ọ̀tá ọmọ Yorùbá tó wà lórí ìjọba? Tó ọ̀rọ̀ bá ti ṣe é ṣe gbépò ààrẹ lẹ́kọ̀ọ́ tẹ̀lé olóṣèlú lọ. Kò jẹ́ dandan. Torí oyè téèyàn bá jẹ tí ò bá láǹfààní èèyàn náà máa ń pa á tì náà ni. You don't need to waste your money on it. Ó lè jẹ méjìlá bá àlàdé náà. Ó lè sọ pé ó fẹ́ dolórí OPC kó tún dolórí ààrẹ. Irọ́ náà, ìgbà tí Jonathan wà ń bẹ̀, ó gba security pipeline. Àwọn ọmọ Yorùbá wo ló bá ẹjà? Ṣé àwọn ọmọ Yorùbá ò sí ní senator ń gbà yẹn? Ṣé àwọn ọmọ Yorùbá ò ṣe governor? Ṣé àwọn ọmọ Yorùbá ṣé wọn wà lókè ń gbà yẹn? Àwọn wo ló kàn dẹ́mọ̀ ẹ̀? Ìgbà tí Tinubu wá dórí oyè tó dẹ̀ wò ṣùṣùṣùṣù, ṣé rò pé orí Tinubu ọ̀pẹ ni? Ó wá sọ̀rọ̀ kan, ó ní Yorùbá nation, ó ní kàn má ṣe ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá bíi ti Yorùbá nation. Ó ṣe mistake. Àkọ́kọ́, Yorùbá nation tí tẹ́ǹtì bá ń ṣe pé Tinubu ló fẹ́ padà gbégbá rẹ̀ ni. Àmọ́ bí tá a bá dé, àfi ọmọ àlè Yorùbá nìkan ni ò ṣe nímọ̀ ìdí tí Yorùbá nation ṣe dàrú. Àfi ọmọ àlè ẹni tó dẹ̀ wá jẹ́ ààrẹ, ó rí ẹ lẹ́nà rẹ̀, ó rí ẹ Gani. Ṣé Tinubu ò mọ̀ pé wà láyé? Ṣé Tinubu ò mọ̀ pé ó ń rìn? Ṣé Tinubu ò mọ̀ pé ó ṣe OPC rí? Ṣùgbọ́n Tinubu wo ẹni tó nífẹ̀ẹ́ àwọn ìran ẹ̀. Tinubu wo ẹni tó nífẹ̀ẹ́ àwọn ìran ẹ̀. Tinubu wo ẹni tó fẹ́ kú torí àwọn ìran ẹ̀. Ó dẹ̀ gbé security àwọn ìran ẹ̀ lé lọ́wọ́. Ẹ rí pé púpọ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé ẹ òdí làákàyè, orí yín dàrú papọ̀. Ẹ̀gbọ́n ìgbà tí kò dá sí ẹ ò ṣe dá sí. Ó wá ń sọ wípé èèyàn tó bá máa jẹ, èèyàn tó bá máa lọ sójú ogun, á rí ọ̀nìrìṣà, á rí ọba kan. Ṣèbílẹ̀ Káàárọ̀ Oòjíire ni gbogbo wa wà lọ rí wọn. Ṣé wọ́n ní kò má yà tí wọ́n ni? Tó bá ti ní kò má yà tí wọ́n pariwo wọn láhùn láì bóyá àníbà ẹ pariwo wọn síta. Kó lè mọ̀ wípé àwa ò dúró síbì kan ṣùgbọ́n àwa ń jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe tó dáa àti tí ò dáa. For now, bá a sì ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ máa rí bẹ́ẹ̀ títí tá a máa fi ní òmìnira torí àmọ̀pá àlè máa bá báyìí lọ. Olóyè Sunday Igboho lórí security wa. Òun ló nífẹ̀ẹ́ mi wa. Nonsense. Yorùbá sọ pé ibi tí múnimúni wà nígbanigbani wà. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ, ẹ̀mí yágùn, ẹ jèrè láyé, ẹ ní fi kú ṣèfàjẹ́. Mo rí fídíò kan
lórí afẹ́fẹ́ ayélujára níbi tí wọ́n ti ń súre fún olóyè Sunday Igboho. Wọ́n ṣépè fún wọn o. Àwọn kan tí wọ́n sọ pé àwọn OPC wọ́n ṣà ń ṣe bó ṣe wù wọ́n sọ̀rọ̀ sínú ayé ara wọn láì kìí ṣe Aládìsá ọmọ Adéyẹmọ. Àmọ́ ibi tí múnimúni wà ibẹ̀ nígbanigbani wà o. Tẹ́ bá rí pé gbogbo olóògùn ìkà aṣọ wọn máa ń pọ́n ni. Gbogbo ẹni tó bá wo fídíò yẹn pátápátá ẹ rí pé oògùn tí ọ̀gbẹ́ni yẹn kó jọ tó ń ṣépè nídìí ẹ̀ kò yẹ tọmọtọmọ kò yẹ tẹbítẹbí kò yẹ àwọn tó fi ilẹ̀ fún gan nítorí pé nǹkan tó fi ń ṣe nìyẹn. Àmọ́ ẹni tó bá fi tiẹ̀ ṣe rere ẹ rí nínú ayé ẹ̀ pé ẹni rere ni á dẹ̀ máa yẹ púpọ̀. Òun ló jẹ́ tó ṣépè tí wọ́n nídìí gbọ́ ọ̀gẹ̀dẹ̀. Àmọ́ ọlá pé dáadáa làwa ń fi tiwa ṣe ẹ rí ibi tí mo ti ń ṣe ẹ rí pé ẹni lẹ́rù ló lẹ́rù ẹni tó kájú ẹ̀ ló lè ṣe. Fún délé yìí gbogbo ọmọ Yorùbá pátápátá àní ṣìṣe o àní ṣìrìn o ibi kò ní bá wa ogun kò ní fẹ̀jẹ̀ wa wẹ̀ ìpè ayé kò ní mọ́ wa ogun OPC tó wá ń ṣẹlẹ̀ yìí kò mà ní kó wa lọ torí pé olóyè Sunday Igboho kọjú ìjà sí Fúlàní àwọn Gani kì í ṣe OPC gan ní kí n pẹ́ jẹ́ kí n sọ pé àwọn ará Gani Adam wọ́n wá kọjú ìjà sí olóyè Sunday Igboho bọ́n ti ṣe látàyè báyé nìyẹn nǹkan tá a mọ̀ wọ́n sí nìyẹn. Fún délé olóyè Sunday Igboho Adéyẹmọ lórí lọ́balọ́ba lórí níjòyè lórí gbogbo àwọn tí wọ́n ń gbáyé rọbí lọ́wọ́ lórí gbogbo àwọn tó ń bímọ tuntun kalẹ̀ tí gbogbo ayé kí wọn kú oríire apá ayé kò ní ká yán èdè ayé kò ní dìyín ẹ máa lọrí ẹ máa bọ̀rí ní ṣẹ̀kẹ̀rẹ̀ kí lòdì àìmábọ̀ olóyè Sunday Igboho ìṣà ọmọ torí mi morúkọ ya wọn lágbára Lédùmarè àwọn tó láyá máa tì yín lẹ́yìn o gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere ni ogun ọ̀tẹ̀ kò ní borí yín tó bá lẹ́nikẹ́ni tó bá gbénú ayé yìí bá wọn gba afẹ́fẹ́ sára tó bá ń pẹ̀gàn yín onítọ̀hún ò ní jèrè láyé. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ bẹ̀rẹ̀ sí ní là ẹ máa lékè ọ̀tá ẹ máa láṣeyọrí á máa dáa fún yín tẹbítẹbí á máa dáa fún yín tọmọtọmọ á máa dáa fún yín tìrantìran á máa dáa fún yín tilétilé á máa dáa fún yín tayátayá á máa dáa fún yín tìrantìran ni. Ọjọ́ náà rèé bí alánà tí Gani Adam bá ti rántí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yín lórí ọ̀rọ̀ pẹ́ ń jà fúnlẹ̀ Yorùbá Elédùmarè kò ní jẹ́ kẹ́ gbógun lọ tí Gani Adam bá ti wá rántí ọjọ́ tí kú wá yín wálé tí ò pa yín Elédùmarè á jẹ́ kí wọ́n ṣẹlẹ̀ sí ìrandíran àwọn náà ó ṣeé ṣe kán sì máa wà láyé ó ṣeé ṣe kán má sí láyé mọ́ àmọ́ gbogbo àwọn tó ń bá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ dìtẹ̀ nílẹ̀ Yorùbá yìí káàkiri àgbáyé àdàbí tó bá ti jẹ́ pé ẹ tẹ́ mọ́ wọn pamọ́ lẹ̀ nìkan lókù àdàbí tó bá ti jẹ́ pé ẹ jẹ̀bi wọn nìkan lókù àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe fẹ́ kọjú dáadáa sílẹ̀ Yorùbá pé kí lè má ṣàgbéfo tẹ́nìkan ṣáàṣì máa gbìyànjú káwọn tó kù tó dé tẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá àṣírí yín kò ní tú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ọ̀tá máa bínú yín ni ẹ máa jẹ tiwọn máyé ni wọn ní jẹyàn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń perí rẹ̀ láìda ọmọ aládìkún ọmọ Adéníyì Adéyẹmọ gbogbo ẹni tó bá ti ń perí rẹ̀ láìda onítọ̀hún aṣọ wọn á máa pọ́n kú ni aṣọ àpawọ̀ á máa pọ́n kú ni gbogbo abínú ẹni lórí olóyè Sunday Igboho ẹ ní jèrè tọmọtọmọ ẹ máa lé ní ẹ níbà Ọbàràkà ló sọ pé gbogbo eléyìí tẹ́ sọ fún olóyè Sunday Igboho lọ́jọ́ kìíní àná nídìí ọ̀gẹ̀dẹ̀ ló ní kó dire fún Ọbàràkà ló ní kí èpè kó lọ bá elépè kí ẹ̀fún kó lọ bá ẹlẹ́fún kí èdì kó lọ bá elédì nítorí pé ọmọ Adéyẹmọ fẹ́ dáadáa fúnlẹ̀ Yorùbá ni tẹ́ ẹ bá ní ẹ ṣàwó èpè nídìí ọ̀gẹ̀dẹ̀ àwa sọ fún yín pé àwa ṣàwó ìwúre nítorí pé bí a bá ṣe ń ṣàwó láyé ẹni ṣe ń rí ayé tiwa dá ń bí àjẹ̀rígbà tiwa lò ẹ̀yin OPC ikú kò ní pa yín àrùn kò ní ṣe yín o gbogbo ẹ̀yin OPC gidi pátápátá Ọlọ́run ọba máa tì yín lẹ́yìn ẹ̀ ní kúkú ògún torí pé Gani Adam ló ní ìṣòro eléyìí kì í ṣẹ̀yìn OPC pé ó dáńtọ́ àmọ́ àwọn OPC kọ́ lélẹ̀ ìjà ìlara lélẹ̀ wọ́n sọ pé Oòduà People Congress ìtẹ̀síwájú wa ló yẹ kẹ́ máa wá kì í ṣe Sunday Igboho ló ṣẹ̀yìn tí Sunday Igboho bá tiẹ̀ wá láṣìṣe ráìsì bá ń pàkúta kì í ṣẹnu ọmọ akó wárápá ló yẹ kán ti gbọ́ ẹ bá ṣe tiyín àmọ́ ìgbà tẹ́ ti sọ pé ẹ̀ ní ṣe tiyín pé ìpìlẹ̀ máa fi ránṣẹ́ sí apè àdìrẹ fún apè tẹ́ ń pè yín àdayọ̀ fún olóyè Sunday Igboho á jẹ ti gbogbo ẹ̀yin amọ́niṣe ní afa ìmọ́niṣe ní tí ń perí ẹ̀ ní níbi olóyè Sunday Igboho máa jẹ tiyín máa yé ni bẹ́ẹ̀ lùlù bá fàjò orí ara rẹ̀ ló ń fàlẹ́ o àrígi ṣẹ́gi orí ara rẹ̀ ló ń ṣẹlẹ̀ gbogbo ọjọ́ kọjọ́ tẹ́ bá ti mú fọ́tò ọmọ Adéyẹmọ tẹ́ bá ti ń bá bínú ẹ mọ̀ dààmú nú ayé ni afẹ́fẹ́ kì í fẹ́ kó mọ́ dààmú òyì mọ́ yí kiri ni kì í nísinmi gbogbo ẹ̀yin kẹ́yìn tẹ́ bá ti ń bínú olóyè Adéyẹmọ àti gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé tẹ́ bá ti ń fẹnu wí pé kò da ayé yín náà kò ní dáa ni gbogbo ìgbà tẹ́ bá ti fẹnu ìbàjẹ́ kan Sunday Igboho ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ yín gan ò ní lójútùú ẹ̀ ní nísinmi ẹ̀ ní nífọ̀kànbalẹ̀ nítorí pé ọmọ ọlọ́mọ òṣèyìn ìjà wa ló gbé ìyá wa ló jẹ lọ́wọ́ àwa dífá fún èní alẹ́ ńlẹ́ lọ ojú máa mú ẹnìkan kò sì ní dádúró olóyè Sunday Igboho ó ti di omi àgbàrá tẹ́nìkan kì í dí lọ́nà ẹ mọ̀ lọrí ẹ mọ̀ bọ̀rẹ̀ ni gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere ni ẹrú yín padà bọ̀ wá dọ̀bà ẹ fọkànbalẹ̀ gbogbo ọmọ Yorùbá ló bẹ lẹ́yìn yín a ti ṣe ti kọ̀kọ̀ táwọn náà mọ̀ àmọ́ àwa ṣe ti gbangba nítorí pé inú afẹ́fẹ́ ni arákùnrin yẹn ṣe sí ó tún ṣe kámẹ́rà bí mo ṣe wo prógrámù yẹn níjẹta mo rẹ́rìn mo ní orúbádìí yóò máa wòdì ìyá ẹ̀ ló mà ṣá àwa tá à ń bẹ pẹ̀lú olóyè Sunday Igboho Adéyẹmọ Ọlọ́run wà pẹ̀lú wa àwa dífá fọlọ́jọ́ ìní afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ a lọ máa fẹ́ tire fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni a lọ máa fẹ́ tayọ̀ fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni a lọ máa fẹ́ tìdùnnú fún olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni ẹ̀mí yín á gùn gbogbo ikú tán rorò yín ẹ̀mí yín á máa fi gùn sí ni gbogbo àrùn tán rorò yín ẹ máa fi lálàáfíà sí ni kókó kó báyìí lára ọ̀tá lè òdòdó kí ṣòwò kó má lè nájà olóyè Sunday Igboho ẹ̀wọ̀n ní lárí sí ni
a máa dáa fún yín sí ni ẹ máa tayọ láàrin ẹgbẹ́ ni ibi gíga láàyè yín o gbogbo ọkàn tí mo wá fi ń wí fún yín Sunday Igboho kó tó wá máa rí bẹ́ẹ̀ fún mi àtàrà ọmọdọ́mọ mi torí pé ọkàn rẹ̀ ni Èdùmàrè ajẹ́ká là láyé ajẹ́ká ga láyé a máa jagun olúborí ni a máa ṣẹ́gun ọ̀tá ó ti di àṣẹ látèní lọ nílẹ̀ àti ilẹ̀ Yorùbá àtolóyè Sunday Igboho àtẹnikẹ́ni tó bá ti ń fẹ́ tẹ̀síwájú wa nílẹ̀ Yorùbá ayé wọn á máa dá wọn á máa ṣoríire ni o ẹ má gbàgbé wẹ̀yìn Gani Adams pé ọjọ́ náà rí lánàá ẹ fún lérí kóhun abá tí ó sùn jẹ ó sùn lérí kóhun abá tí ẹ fún jẹ àmọ́ àti ẹ fún wa tó sùn èdú ló padà lẹ́yìn gbogbo wọn olóyè Sunday Igboho ẹ rẹ̀yìn àwọn ọ̀tá yín ni o gbogbo bọ́ bá ṣe ń ṣe tó bá ṣe ń dábí ọgbọ́n láyé tó ń ro bí ròyìn ibi á máa bá wọn tọmọtọmọ ni wọn ò ní kù kan gbogbo ọjọ́ kọjọ́ tó bá ti ń ro bí ròyìn tó bá ti ń dáwọ́lé wọn ò ní ṣàṣeyọrí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ọmọ wọn nílé Aládìkún Ìgbòho Òòṣà ẹ máa jẹ́ èèyàn ni ẹ máa ga nínú ayé ni ẹ ní náà kan tọ́kẹ́ torí kan ìdààmú ò ní bá yín àṣìta ọ̀bọ̀n kò ní bá yín gbogbo èrò ibi tí ọmọ aráyé bá ti ń rò ròyìn á máa dà lé wọn lórí ni Ọ̀bàràkà ló sọ pé kíbi wọn ó dà lé wọn lórí képe wọn ó dà lé wọn lórí ẹ má gbàgbé pé wọ́n sọ pé okùn tó fi sògbín tó kó bọ̀ kí pàgbín bẹ́ẹ̀ ni okùn tó fi sọ àwọn tó kó bọ̀ kí pa wọn Adéyẹmọ Ìgbòho Òòṣà èdè ọmọ aráyé kò ní dì èpè ọmọ aráyé kò ní mọ yín ẹ ní ṣìrìn láyé àṣìta àbọ̀ kò ní bá yín a kì í rójú búbù lára omi o ẹ máa lọrí ẹ máa bọrí ni ẹ máa gbáyé ṣeun rere ni a máa dùn fún yín nílé ayé ni gbogbo ẹnikẹ́ni tó bá ti rí yín bínú àfẹ́ká báyìí lójúmọ́ ń fẹ́ òkùnkùn dànù àwọn náà wọ́n máa parẹ́ máyé ni lójú ayé yín gbogbo ẹni tó bá ti rí yín bínú a máa parẹ́ máyé ni èdè á máa dì wọ́n náà ayé ni olóyè Ìgbòho Òòṣà ọmọ Yorùbá ń bẹ pẹ̀lú yín o ìjà wa lẹ́ ń gbé o kò ní tán fún yín láéláé gbogbo àrọ́mọdọ́mọ yín pátápátá wọn ò ní dààmú wọn ò ní mọ̀ nira torí ọjọ́ náà rí lánàá ìgbà tó yá ẹ̀yin nìkan ló kù láàrin DSS láàrin ọ̀tá wọ́n tún gbé babaláwo dání tó máa tú yín láṣìírí ọmọ Yorùbá dẹ̀ ló tẹ̀lé wọn lọ́jọ́ náà lọ́hùn gbogbo ìgbàkígbà tẹ́ bá ti ń ronú re sí wa tẹ́nìkan kan nínú wa bá ti ń ronú aburú sí yín aburú wa máa jẹ́ tonítàn ni o aburú wa máa jẹ́ tonítàn ni o torí kì í ṣe ìwọ̀ kéèyàn ní àjìjàngbara nílé tó wáyé kẹ́ fọwọ́sowọ́pọ̀ fún ṣe lẹ́ ń perí ẹ̀ láìda olóyè Adéyẹmọ ẹ mọ̀ pé ọwọ́ kan ni mo nà yín ìyókù ọ̀dọ̀ mi báyìí ló lọ gbogbo ọjọ́ kọjọ́ tẹ́ bá ti ń gbégbé sí ayé ẹ máa gbé nínú ìrọ̀rùn ni ẹ ní mọ̀ nira láíláí àṣẹ wà. bí a ṣe ń jí lówùúrọ̀ yìí ẹ jẹ́ ká máa fi àdúrà ran bàbá wa olóyè Sunday Igboho lọ́wọ́ àti gbogbo àwọn tíìmù wọn wípé gbogbo ẹ̀yin gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pé ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jọ́ta wọn ni o ẹ̀yin tẹ́ ẹ̀ kì í ṣe ọ̀tá olóyè Sunday Igboho Adéyẹmọ ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ olólùfẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀yin tó jẹ́ pé ẹni tó bá ti ní kí bímọ bá wa nílẹ̀ Yorùbá kí a má jẹ wá ẹ̀yin tẹ́ ẹ̀ wà support with all of them pẹ̀lú àwọn tí wọ́n ní kí a má jìyà nílẹ̀ Yorùbá ní Islam ní ìṣẹ̀ṣe ní Christianity nínú especially ẹ̀yin wòlíì ẹ dìde fún àdúrà ní ṣọ́ọ̀ṣì yín èní ni last Friday tá a ṣe last Friday of the month bí mo ṣe ń jí ni mo ń release fídíò yìí a gbà nínú ìsún òru a sọ̀rọ̀ bàbá Sunday Igboho nínú ìsún òru wa mọ́júmọ́ àárọ̀ yìí wípé Olúwa ẹ dìímú ẹ̀yin ogun ọ̀run Gòyálátì ó wó dànù níwájú Dáfídì ùdá àbí kàhí mọ̀sífù gbogbo àwọn àṣẹ agbára àti ayé àwọn màláìkà tá a ní ẹjẹ́ a máa fi gbàdúrà níbi tá a wà ká máa jùnú gbó sára bàbá Sunday Igboho àti gbogbo ohun tí mu wọn Ọlọ́run ń gbọ́ àdúrà ẹni tó fẹ́ gbẹ́bọ gan àdúrà ni ó ṣe síbẹ̀ bó o ṣàdúrà sẹ́bọ ẹbọ ò lè rú ètùtù ò lè gbà àbí irọ́ ni ẹ̀yin bá sì mẹ́yẹ ẹ máa ṣe ẹ̀ kó lè kàn wọ́n lára kó lè kà àwọn èèyàn wòlíì wa lára ṣètọ́kàn mi pẹ̀lú oníṣẹ̀ṣe ẹ̀ bá àgbè pèsè tí ibi ó fi bá Sunday Igboho ibi ò lè bá mo ti dọmọ ayé ọmọ pákó ayé ni bẹ́ẹ̀ ni ẹ̀ bá àmọ́ sọ̀pọ́tì ẹ̀ nínú OPC nínú kíní kan tá à ń pọ́n yín lé wà láàrin ayé ẹ̀yin ìsìláàmù tẹ́ ní Sunday Igboho ọ̀dá ẹlẹ́bọ ní kíní kan ní ẹ̀ bá fa kùkùràkù kẹ́ ẹ máa fi sàsí ọmọ jẹ̀kú ayé ni ọmọ ọ̀dọ̀ àgbà ni kò sí nǹkan tẹ́ ẹ lè sà tó lè borí irú àwọn yẹn mọ́ lẹ́yìn ẹ̀yin wòlíì wa ni ẹjẹ́ ń bá wí nínú sẹ̀lẹ̀ kérúbù ẹ̀yin pásítọ̀ tẹ́ sọ̀pọ́tì gidi bùkálì yamasava bẹ́ẹ̀ ni mo mú aṣọ agbára ní òru àná mo lọ mú aṣọ agbára tèmi náà ṣe jáde aṣọ òbúra agbára mo fi nalẹ̀ pé Olúwa ẹ dìde ẹ̀yin màláíkà bí n bá lè dojúkọ báńdíìtì mo sì Ọlọ́run sì fún mi lórí ọ̀fẹ́ láti ké pe Ọlọ́run nígbà tí mo lè ké pe Ọlọ́run lórí iṣẹ́ èèyàn lórí ayé èèyàn wípé Olúwa bá mi gbọ́ Olúwa jẹ́ ilé ọkọ̀ ìdá Olúwa jẹ́ ní ìrànú gbà Olúwa jẹ́ eré àjọ̀dún mi ṣe Olúwa jẹ́ eré owó repo wíkẹ̀ndì Olúwa jẹ́ èrò jẹjẹ tọ́lọ́run lè gbọ́ ó yẹ kọ́lọ́run lè gbọ́ àwọn àdúrà yẹn náà tá a bá fi ránṣẹ́ sí bàbá wa Sunday Igboho ẹ bá sì mi ọ̀rọ̀ tó lọ́pọlọ gidi ni ìjà bulikẹ yìí fásitì mi tẹ fẹ́ràn tẹ ẹ̀yin tẹ tó wájú níjẹ tẹ tó jẹ́ fásitì mi tẹ tó fẹ́ràn bàbá Sunday Igboho ẹ máa bá mi ju àdúrà ẹ lọ gbé olúgbò ẹ má ṣe kámẹ́rà ń di olúgbò ẹ má ṣe kámẹ́rà tó ní pé ẹ fẹ́ gbẹ́bọ ẹ lọ máa ṣe ní kọ̀kọ̀ gbogbo ẹ̀ àwọn nǹkan yẹn já fi síra wa létí ẹ máa share fídíò yìí ẹ máa fàdúrà ránṣẹ́ sí wípé Olúwa ẹ̀yin ogun ọ̀run tó ṣẹ́gun Gòyálátì nígbà ni ẹ dìde fún Sunday Igboho ọmọ Adéyẹmọ bàbá wa ẹ dìde fún gbogbo àwọn tíìmù wọn ẹ rí yí gbogbo igbó yẹn ká ẹ sọ̀kalẹ̀ bí èèrà
ẹ mú sáàkà húdùnìyà ẹ̀yin agbọ́ Jésù ẹ̀yin wòlíì ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o ohun tá a lè ṣe tá a lè fi ràn wọ́n lọ́wọ́ jù ó nìyẹn yóò dára fún wa alẹ́rọ gbé sọnù bí òsè bí ọmọ ẹ gba nọ́mbà bàbá ògbà àdàbẹ̀fẹ̀ fúnṣẹ́ wòlíì aṣọ ìbora agbára bẹ́ẹ̀ lọ second video tó ń bọ̀ top video fún ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí 08065566185 08065566185. This video message is to Baba wa Sunday Igboho Oòṣà and all team. We are blessed in Jesus' mighty name. gbogbo ọmọ Yorùbá o gbogbo ọmọ Yorùbá bẹ̀ ṣe ń fara kí ó tọ́ka fara kí ó tọ́ka fara kí kí ìjọba ó lè tó amẹ́jọ́sẹ́ níwọ̀n ẹ̀ta wí yẹn kì í sọlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ajagun láàánú bàbá àgbà Ààrẹ Gani ní gàdá sí dúró tán aṣíwájú ogun nílẹ̀ Yorùbá ti yá àmọ̀pẹ̀lẹ́sẹ̀ ló jẹ́ ká máa sọ̀rọ̀ yín ẹ̀sọ̀ jálẹ̀ ó ti yá ẹ̀pẹ̀já wa. mo kí Ìgbòho Sunday ooo bàbá mi Ìgbòho Sunday bàbá ń kú sẹ́ Ìgbòho Sunday akíkanjú ogun ẹ̀rù jẹjẹ ilẹ̀kílẹ̀ bàbá lárógùn má ti dé o ọmọ kan yóò bá jagun ṣẹ́gun má bẹ̀rù ọmọ rẹ Nàìjíríà wọ́n tún lọ́ọ́ máa dé wọ́ọ̀lù gbogbo ọba yóò bá ti lórí adé àgbè àwọn òrìṣà tún ti rí ẹjí gírì agbára ti kágbára máa jà ta ló fẹ́ kú ìpadàbọ̀ ẹkùn sálẹ̀ rí ìyẹn kò ṣe tán. ó wà glẹ́rìn pé ẹ̀ ń jowú olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ni àti pé ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe o drone tẹ́ wá ń sọ ìtẹ́fẹ́ mi àtẹ́kàn yìí ṣẹ́yìn ò mọ usage of drone ni ó wà fún intelligence gathering kí wọ́n gather information kí wọ́n mọ movement àwọn agbésùmọ̀mí yìí ó dẹ̀ wà fún safety olóyè Sunday Igboho ìrù ẹ̀kọ́ fúnra wọn gan àti precision strike tí drone yóò bá tiẹ̀ capable láti strike tí wọ́n bá ti mọ location wọn ọ̀n lè máa rìn gbégbérígbé wọ́n á lè mọ ibi tí wọ́n ti fẹ́ lọ bá àwọn agbésùmọ̀mí directly tí wọ́n bá dẹ̀ mọ movement àwọn agbésùmọ̀mí ṣé wọ́n ti ń lọ ni ṣé wọ́n fẹ́ wá bá wa ni àbí wọ́n ti ń remain sílẹ̀ ńlẹ̀ ìyẹn á jẹ́ safety ìwúlò ẹ̀ fún àwọn èrò ẹkùn àwọn ọmọ Adéyẹmọ kí ló dé náà tó bá tún wà lò fún patrol á prepare wọn fún battle ṣọ́ ń bọ̀ ni àbí bo ni threat wà tí bá ní kí n gé n kúkú. ẹ tún wá ń sọ̀rọ̀ pé wọ́n ṣe kámẹ́rà wọ́n ṣe fídíò tí wọ́n ṣe ó wà fún accountability ní àwọn foreign soldiers army military náà máa ń ṣe é America ń ṣe Israel ń ṣe é nígbà tí wọn bá ti gbé sensitive information jáde tí bá tún wá ń sọ̀rọ̀ kí ló dé tí ẹ sọ ti ìyá àti ọmọ tí ìrù ẹkùn àti àwọn tíìmù ọlọ́pàá tí wọ́n gbà sílẹ̀ ṣe bí àṣeyọrí nìyẹn ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ drone àtọ̀rọ̀ kámẹ́rà kìíní kan òun lè sọ jáde ṣe bẹ́ẹ̀ gba pipeline contract lọ́wọ́ Jonathan tí ò dẹ̀ kí n ṣe ọmọ káàárọ̀ ajíire ta ló condemn yín tẹ́bàtẹ́ ń sọ̀rọ̀ pé ìjọba tó wà ń bẹ̀ ń sìn yìí o pé wọn ò fẹ́ bá yín ṣe bóyá wọn ò nífẹ̀ẹ́ yín kí lẹ́yìn náà ṣe wọ́n rí yín ní rí ọ̀dàlẹ̀ ni ṣé wọ́n rí yín ní rí ẹni tó jẹ́ pé wọn ò lè trust torí pé Tinubu náà gọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn governors wa náà gọ̀ wọ́n ní ìṣẹ́ kì í dédé ṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ ṣe máa ń sọ kí lẹ́yìn náà ṣe Ìbà Gani Adams ẹjọ́ tí ẹ bá ti lè bá wa kojú àwọn agbésùmọ̀mí tẹ̀ ń dúró de ìjọba kó fún yín ní approval tí ẹ bá dẹ̀ lè ti ṣe kí ni o support olóyè Sunday Igboho ìrù ẹkùn kẹ advice tẹ́ bá ti rí àṣìṣe kan àbí kejì ẹjọ́ ẹ̀yin àti àwọn OPC o tí wọ́n bá ṣe dáadáa mẹ́wàá tí wọ́n bá wá ní àṣìṣe ọwọ́ àìṣedédé méjì or mẹ́ta á pè wọ́n á bá wọn sọ̀rọ̀ ní a ò ní kọ̀ǹdẹ́mù wọn ǹjẹ́ èèyàn lè rìn láyé kórí má míì níparí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ẹ̀ ní ṣìṣe o ẹ̀ ní ṣìjẹ o ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ o Ọlọ́run ọba máa ṣọ́ yín lọ ẹ ṣáà gbìyànjú in fact gan tí ẹ bá rí agbésùnmọ̀mí kankan mú èmi máa nífẹ̀ẹ́ yín torí pé ẹ gbìyànjú gẹ́gẹ́ bí orúkọ mi ẹni tí ó gbìyànjú tó ń rojọ́ òun ló ní ìṣù ẹni tó ń gbìyànjú ó ṣùọ̀ pé ọ̀la máa dàbí ò bá rí mú lẹ́ni á rí mú lọ́la kẹ̀dẹ̀ ṣe jẹ́jẹ́ o
káyé má bá a yọ yín o torí pé àwọn kan wà níbì kan tí wọ́n ń dúró de ẹlẹ́yà yín ṣùgbọ́n lábọ́ Olódùmarè bá tó nílé ayé ẹlẹ́yà àwọn báyìí òun ló máa hàn sáyé. tẹ́lẹ̀ yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wà á tiẹ̀ lájàbò ó wà ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnran Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lóògùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti lùrí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún she's a woman. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.